Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Let me just quickly say this. For those of you that want to celebrate 1 year celebration, we go for a particular purpose, and I will tell. So we don't need celebration for now. The only celebration we need is when we have justice, to get the justice, then we can celebrate anything. So for those of you planning to celebrate, please from other states to celebrate. The family, which is demoralization. So thank you for standing. Thank you, the panelists, and thank you, everyone. So thank you all for standing too. Thank you for standing by. And you don't need to advise them. That is the power of legal team. That is the power of lawyer. Any lawyer, anybody that do it against your wish, let them just be sued to court for damages. Because someone is mortuary. We've not getting justice. If they are doing a solidarity rally, it can be justified for that. Or bringing out that. They will be charged to court and they will pay for damages. That you've warned them. So I might be on my go She can concentrate on she might just. From you. Nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbárò. Láíláí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Mo gbà á ládùúrà pé ẹ̀ní rátẹ̀ ikú mọ́. Ìkankan nínú ọmọ tó bá jáde lára yín, no matter how bad, kò tún ní ṣáájú yín wọlé alààyè mọ́. Àdúrà mi nìyẹn. And to everybody that is planning that anniversary, mo sọ pẹ̀lú àṣẹ àwọn obìnrin tó wà lórí platform yìí léde. Fún torí pé wọ́n rò ó nínú ọkàn wọn lórúkọ tí bàbá tí ọmọ tiẹ̀ ní mọ́mọ́ níwòye ọdún tó ń bọ̀ a máa bá wọn ṣe anniversary òkú wọn. That's just what I want to say. I'm not here to beg anybody. That's just what I want to say. And for as many gbogbo ẹni tó fi ìgbàlagbára lòun nítorí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run kò lè ní pé òkun ẹ̀ pẹ̀lú anybody ojú máa ti everybody. Ẹ má worry, God is with you. I don't want you to cry again. Mo fẹ́ kẹ́ rántí kíní kan kẹlẹ̀ nítorí pé ẹ jẹ́ onígbàgbọ́ tó dáa ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí. Ike ikú tí ọmọ yìí kò ń ṣe kú ọwọ́ ènìyàn tí kú tó àti kò ń ṣe kú tí Ọlọ́run mọ̀ sí. Nítorí pé tó bá ẹ pé kì í ṣe Ọlọ́run tí Ọlọ́run ò bá fẹ́ kó ṣe wọ̀n ní ṣe ó kú nítorí pé a ti kọ́ pé bó ṣe máa rìn nìyẹn. Bíbélì ní ohun ìkọ̀sẹ̀ ò lè ṣe kó má wà ṣùgbọ́n ìpè ní fún ẹni tó tọwọ́ ẹ̀ṣẹ̀ nítorí pé ó ṣẹlẹ̀ lọ́wọ́ wọn gbogbo ìdílé wọn ló máa jẹ̀yà ẹ̀ gbogbo wọn ló máa lọ sí i. So ẹ má ké mọ́ mo fẹ́ kẹ́kẹ́ akọ́gẹ́yò kì í ṣojo ẹ má ké mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú yín. Thank you. Yes, sir. Yes, thank you so much, Machino, for real. Thank you for that wonderful one. Mommy Detola, okay, over to you. Let's have you, Mommy Detola, okay. Please, you can drop me, please. Okay. Mommy Detola, okay, let's have you, Mom. Akoni,
Am I audible? Yes, ma. You're audible, ma. You're audible, ma. Yes, ma. Good afternoon. Olayinka, thank you. Daddy Eka Sosa, Crolex. Èmi ò ní nǹkan méjì tèmi ṣe fún yín ju àdúrà lọ. Àdúrà yẹn bó ṣe lè wù kó kéré tó, a máa bá yín lágbára náà. I say it to anybody that cares to listen. You are the father of the century for me. And there's no going back on that. It's justice for Mohbad aluta continual. Ṣẹ́rí gbogbo forces ibi tó gún ti ń wá yẹn, orí wọn ló máa padà sí lágbára Ọlọ́run. Ọlọ́run wà pẹ̀lú yín o, Ọlọ́run nífẹ̀ẹ́ yín o. Inú mi dẹ̀ máa ń dùn pé ẹ fi Ọlọ́run lẹ̀ nígbà kankan. Olúwa túbọ̀ dúró tì yín. Ọlọ́run á pẹ̀lú yín sá. Ọlọ́run á túbọ̀ fún yín ní strength yẹn àti good health. Ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn bẹ̀rẹ̀ kan, ọ̀tọ̀ ni kí Ọlọ́run fún yàn lágbára láti parí ẹ̀. Ṣẹ́rí justice ó máa ṣe ojú ẹ̀mí, ó máa ṣe tèmi, ó máa ṣe ti gbogbo àwa tá fẹ́ kí ìlérí kó mọ kó dẹ̀ mú ẹni tó pa òun fúnra ẹ̀. Because níbi tá a bá dé ibi tá a wá sí nìyẹn. Mi tó láti advice yín sà, bọ́ ẹ̀jọ́. Ṣé rí ọmọkùnrin tó ń pè ní Larry Òbódìá yẹn, Òbódìá lèmi máa ń pè sà. Tó bá gbé ọwọ́ lórí pé òun fẹ́ ṣe ọdún kan ìlérí, ẹjọ́ ẹ̀tọ́ tó bá tọ́ ní kẹjẹ́ kí legal team take up upon him. Because wọ́n lérí, wọ́n dẹ̀ ń léka. Èmi ò rí ibi téèyàn ti ń bá èèyàn sin ọmọ ẹ̀ rí o. Èmi ò rí ibi téèyàn ti ń bá èèyàn tó lose ọmọ tẹ́ ń sọ pé kò mọ̀ ṣe, ẹ̀yin lẹ mọ̀ ṣe. Èwo lọmọ yọ sọnù lọ́wọ́ ẹ̀nu gbogbo yín. Tẹ́ni nǹkan tó kàn nílé ayé yín ní kẹ́ máa celebrate ìlérí. You can't do that celebration by saying prayers for him. Àwítọ́ fẹ́ lọ ṣe ní Ìbàdàn, ó fẹ́ ṣe ní Sango Ọ̀tà. Ọkùn orí yín gbálẹ̀ gan ni o, toró lẹ́gbẹ̀ẹ́ bàbá mi ni ẹ́. Larry Òbódìá. Tó bá tọrọ irú ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, and I'm directing this to you. Tó bá tọrọ irú ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, go ahead and do that celebration that you want to do. Mi mọ̀ bí ẹni sọ̀rọ̀ Yorùbá yìí. Tọrọ Yorùbá yìí kan wò náà sí náà. And think of that kind of money to do justice for Mohbad. Wọ́n ló mọ̀ nǹkan tó ń wá Ọlọ́run àjẹbí ìkúrè. Mohbad, another thing, sir. Anything Iya Mohbad has to say regarding this case, I know she is Mohbad's biological mom. Ṣùgbọ́n bó ṣe ò kí ń ṣe abiyamọ. Kò dúró tí ọmọ ẹ̀ nígbà tó wà láyé. Kò dúró tí nǹkan tó mọ̀. Ó obstruct justice. Ó withheld information. Ẹ jẹ́ kó lọ sọ. Nǹkan tó bá wà láàrin yín gẹ́gẹ́ bí bàbá àti ìyá sí ìlérí ìyẹn lè máa yanjú létà. Lọ́wọ́lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ ìsà tó bá fẹ́ bá yín sọ kó lọ sọ fáwọn tó yẹ kó lọ. Kó bá lọ sọ́dọ̀ ọlọ́pàá o, ọ̀dọ̀ agbẹjọ́rò ni kó lọ. Torí mi ò believe ní ọlọ́pàá Naija to some extent. Torí gbogbo nǹkan ló ń dàrú, ló ń túnṣe, ló ń túntò. If she has anything, let her go and say it to the police, to the lawyers. Thank you, ma'am. So Ọlọ́run á dúró after gbogbo yẹn ó lè padà wá kó wá béèrè nǹkan tó bá fẹ́ béèrè lọ́wọ́ yín. Àwa dúró tì í sá, Ọlọ́run á dẹ̀ túbọ̀ dúró tì í. To everybody that is sincerely doing justice for Mohbad, God bless each and every one of you. And if you rest, and if you read that, Uncle Muyiwa, God bless you, sir. Yes, ma'am. Thank you so much. Thank you so much, Mommy Detola, okay, for that. Yes, ma'am. Zainab, let's have you. Oh, I'm you. That's a bubble. Baba, ẹkùjọ mẹ́ta. Ọlọ́run yìí wà pẹ̀lú yín. Ọlọ́run tó ti pẹ̀lú yín tẹ́lẹ̀ kò ní fi yín lágbára. Tó ní gbọ́lá látòdì ọ̀run àdá gbogbo ọ̀rọ̀ yàrá lọ́rùn. Tó mọ̀ sí ọ̀run mọ́. Tó kù tẹ́ máa lò ayé nínú ọlá nínú àìkúlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nígbì tí ṣe àlàáfíà pẹ̀lú tó kù ní ilé ayé lọ́rùn. Wọ́n tún gbọ́ bàtà burúkú sẹ́nu ọ̀nà fún yín mọ́ pẹ̀lú tó
kù lẹ́ fún yín báyìí wọ́n á ṣọmọ fún yín jẹ ẹ ní gbé wọn sin lágbára Ọlọ́run. Ṣé rí ọ̀rọ̀ tèmi ò pọ̀ ẹni tó yóò fẹ́ ṣe ọdún èmi ò mọ̀ bóyá ọdún iléyá ló yọ sí wọn o bóyá tùtùnú àwẹ̀dẹ̀ ló ṣẹlẹ̀ sí wọn ẹni tó bá dẹ̀ fẹ́ ṣọdún tó fẹ́ pawó òkú ó ṣe mú kan nínú àwọn ọmọ ẹ kó fún wọn lọ́ta pìàpìà àti petrol kan kú mọ́ ẹ lọ́wọ́ kó wá lè rókù ṣe nítorí mi ìgbọ́rí nílẹ̀ Yorùbá pé òkú tí wọn tí ì sin ọmọ ọlọ́mọ tí ò rí gbádùn ayé ó tún kú tán ẹ̀ tún jó rí lẹ́wọ̀ wọ́n tún lọ wọ́ ọmọ ọlọ́mọ wọn gé wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ yín tá à ń béèrè fún látọjọ́ yìí àti ìrí ẹ̀yin kan wá mú owó patí ẹ̀ ń dájọ́ ẹ̀yin ẹ fẹ́ ṣe rìmẹ̀mbárì bẹ́ẹ̀ bá fẹ́ ṣe rìmẹ̀mbárì ṣé bàbá yín òkú ìyá yín òkú ni ẹ gbọ́dọ̀ ṣe rìmẹ̀mbárì fún wọn ni bó bá sì jẹ́ pákàrà ló ń wú yín dé àbí pátí jollof rice ló fẹ́ wù yín jẹ olórí burúkú olómi níkùn bíi táǹkà epo ó sì mú kan nínú àwọn ọmọ ẹ àbí nínú family member kó lù ń kú mọ̀ lórí kó lè rí patí ṣe kò ní di pé bàbá ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ wọ́n ẹ tó bá gbé irú gbèsè bẹ́ẹ̀ torí mi ì rí ibi tó ti máa ń gbá olójú láì béèrè lọ́wọ́ olójú kó tó fún nígbàjú olóyìí ẹ tiẹ̀ kọ́kọ́ béèrè àṣẹ lọ́wọ́ bàbá Mohbad tí ò bá ṣe ń tó dé tó ní ká wá wò òun tí ò bá ń ṣògiri tó lanu tálàǹgbà ti yín wíníwíní tó fi wá rẹnu kìbọ̀ ṣé tí Mohbad bá wà láyé ìlérí olúwa lọ́ba promise tó bá wà láyé ṣe gbogbo rádaràdé eléyìí á máa ṣẹlẹ̀ ni Ọlọ́run ló fún yín lọ́rọ̀ sọ kò ń ṣẹ̀yìn náà tó wọ́n bá wá dẹ́pọ̀ lọ́wọ́ yín tẹ́ fẹ́ fi ṣe pàtí ṣe báwọn ọmọ dálẹ̀ sí òmùwà àwọn tí wọ́n rí ṣe tí wọ́n rí jẹ tí wọ́n rí mu ẹ gbọ́dọ̀ lọ kówó fún wọn ni ẹ̀yin olórí burúkú wọn yẹn jáwọ́ nínú justice for Mohbad ẹ̀yin àforí àfọrùn dandan àfi kẹ́ ẹ kú bẹ́ẹ̀ kẹ́ ẹ rún bẹ́ẹ̀ ẹ àní bẹ́ẹ̀ yín o ẹ tó bá gbé gbèsè irú bẹ́ẹ̀ tí bàbá Mohbad dẹ̀ ti sọ fún gbogbo ní pé àwọn ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ ṣe rìmẹ̀mbárì ẹ dákun ọmọ 27 years ń gbọ́dọ̀ ti kú wọ́n ń ṣe òkú ọmọ 27 years tó bá yẹ pé ọmọ yẹn tiẹ̀ kú ikú àtọ̀dọ̀ Ọlọ́run tí ò ṣe pé gbogbo rádaràdé eléyìí ó wà ń bẹ̀ àzìn wípé ọmọ yẹn jẹ́ celebrity wọ́n lè rárá ṣe nǹkan díẹ̀ fún tẹ́ bá wá fẹ́ ṣe rìmẹ̀mbárì alọ́ba promise alọ́ba ìlérí olúwa àdúrà ni ẹ pa àwọn àfa ẹ pé pásítọ̀ tó bá jẹ́ muslim wọ́n á dẹ̀ ṣe àdúrà fún èwo ní pẹ́ yẹn fẹ́ ṣe ń bàdàn láì ṣe pé ń ṣe carnival olórí burúkú dédé náà bàbá Mohbad ẹ dúró ẹ méjì ṣe thank you fún mi ẹ jẹ́ sáré sọ kankan ṣe rí nípa ọ̀rọ̀ ìyá Mohbad alátiṣe ló máa ti ṣàrẹ àwọn ò lè bá yín tó family member yín àdé ní tó gbà wá bọ́ta ní justice for Mohbad ẹ̀yin lẹ mọ̀ àgbàlagbà níyín kò dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ hàn advice yín ẹ̀yin ló yẹ kẹ́yìn tún máa fún wa lámọ̀ràn ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ kù sí ẹ̀yin lẹ mọ̀ bí tí ìyá Mohbad kù sí èmi dẹ̀ ti sọ lọ́dọ̀ orí platform Karimo pé tí ìyá Mohbad bá nídìí àtúnṣe kò ṣe pé wọ́n fẹ́ bàbá Mohbad lẹ́gbẹ̀ẹ́ títì bàbá Mohbad ní family member wọ́n pe àbúrò bàbá Mohbad kan tá a gbọ́ lọ́jọ́ kìíní àná ìṣètìs tó lè pe gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n bàbá Mohbad àbábúrò ní tí wọ́n bá wọn yanjú ẹ̀ nínú ilé tí ò tiẹ̀ ní déta tí ìyá Mohbad bá dẹ̀ sọ pé àwọn nídìí pé yes wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ lórí justice for Mohbad wọ́n mọ̀ nǹkan tó lè ṣe bàbá Mohbad ò ń ṣe lọ́ọ̀yà bẹ́ẹ̀ dẹ̀ ni wọn kì í ṣe adájọ́ wọ́n mọ ibi tó lè lọ tó ti lè lọ sọ̀rọ̀ fún wọn pé nǹkan báyìí mo mọ nǹkan báyìí mo mọ nǹkan tó bá rẹ́dì tó fẹ́ fi tinútinú ṣe ẹ tó bá dẹ̀ gbé ọwọ́ kọ́wọ́ lórí bàbá Mohbad àbí tó bá gbọ́wọ́ kọ́wọ́ lórí gbogbo àwa tá à ń ṣe justice for Mohbad ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi ń ná Ọlọ́run á jìdí ogun sí yín á bu ìgbàdúrú yìí tẹ́ ẹ̀ ní ríran mọ́ láyéláyé àti láyéláyé etí tẹ́ fi ń gbọ́ Ọlọ́run á dì mọ́ yín gbogbo bẹ́ẹ̀ gbà ṣe ń fẹ́ báyà máa dà lé yín lórí ni ẹ̀yin lẹ́mọ̀ forí yín gbé bí ọwọ́ kọ́wọ́ ò ní kan bàbá Mohbad kò dẹ̀ ní kan gbogbo àwa justice for Mohbad ààbò tó nípọn látòdì ọ̀rọ̀ Ọlọ́run á dà gbogbo gbà lẹ́yìn justice for Mohbad àní fọmọdé àní fẹ́mi wa dé àní fiṣẹ́ wa dé gbogbo tó ń dùn wá nínú kò ní dìbànújẹ́ fún wa justice for Mohbad no justice no peace for the wicked Wúmi ò ní kúre bí tó bá wà tètè gbọ́mọ lọ fọlọ́mọ tá a bá rí justice ẹ̀mí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ni wàá sáwọ́ nínú olè kí ni wọ́n ayé máa ṣá ìjọ fún ayé máa bà ìka ọ̀dájú obìnrin apọkọjáyé ọlọ́mú lọ́rùn bastard. Thank you so much, ladies and gentlemen. That is Mama Zainab from Ibadan. Thank you so much. And before we bring the next person up, which is going to be Mr. Arifa. Don't let us forget that on the 11th of September this particular year, 11th of September, that will be the next coroner inquest. There's going to be a protest. We're going to talk about that later as we continue with the live chat. Mr. Arifa, over to you. Thank you so much. Thank you, the Senator Ish, my ordinary senator. Much respect, sir. Mr. Muyiwa, Kason, sir. Eko Adroti. Yeah, daddy, Kason, daddy, at one roll, Era, sir. Ọlọ́run á tù yín nínú. Ìbànújẹ́ ò ní tọ́ sí yín. Ìbéèrè ló wù mí kí n béèrè.
ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè yẹn nínú ọ̀rọ̀ àwọn èèyàn ó dàbí ẹni pé mo ti ń rí ánsà níbẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà á wù mí kí n béèrè. mi gbọ́ yín inú béèrè tí a bá béèrè ó lè wà lọ́ka ẹ̀dùn tó bá tó lè ti mú ìdáhùn béèrè ok dáàdì mi ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé pẹ̀lú gbogbo nǹkan tí Karimo ti ń sọ àti èyí tí mọ́mì Mohbad náà bọ́ta sọ lẹ́nu ọjọ́ méjì mẹ́ta yìí ǹjẹ́ wọ́n ti gbìyànjú at any length because ó wà nínú voice note tán fi síta nígbà tán make a call of recent wípé àwọn ò bá ti mọ̀ káwọn ti tẹ̀lé yín láti bẹ̀rẹ̀ mo wá ní kí n béèrè lọ́wọ́ yín ǹjẹ́ wọ́n ti make any move so far láti ìgbà tó ti sọ̀rọ̀ yẹn kó tó di wípé wọ́n tún padà lọ bẹ̀bẹ̀ o kó tó di wọ́n padà lọ bẹ̀bẹ̀ yìí ǹjẹ́ wọ́n ti make any move láti súnmọ́ yín tàbí láti ṣàlàyé àwọn nǹkan kan fún yín. That's a very good question. Ìbéèrè méjì lórí báyìí ìbéèrè lọ́wọ́ ìbéèrè ti Karimo ẹni ìbéèrè ti ìyá Mohbad and mo fẹ́ fi àkókò ìsọ fún yín pé Karimo kò ń ṣe ọ̀tá mi lẹ́yìn Jésù tí èmi gbàgbọ́ kò sí ẹnikẹ́ni tí Jésù lè padà lẹ́yìn pé padà ó lè ṣoríire mọ́ kò sí lẹ́yìn Jésù so ọ̀pọ̀ ṣe lára ẹ̀ pé tí wọ́n ṣí pápọ̀ kan máa gbé bí ìyẹn kó jẹ́ ti Karimo because nínú ìsọ̀rọ̀ sí ẹ̀ ó rí pé ó ń fẹ́ justice ó lè wá justice but àwọn èdè àìyedè kan tó wà láàrin ni pé àwọn èèyàn fún ní nọ́mbà mi bí ẹ̀rọ bá mi sẹ́ẹ̀dì nọ́mbà mi sí kó pè mí ṣùgbọ́n kò pè mí èmi kẹ̀dẹ̀ ní nọ́mbà yìí tẹ́mi bá ní nọ́mbà yìí ní àpè gan so the only thing tó lè ṣe fún mi tó lè jẹ́ kí inú mi dùn ni pé kó lọ sí ọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà mi àbí kó béèrè nọ́mbà lọ́ọ̀yà mi kó explain fún wọn because láti pé kó pè mí gan kí làgàtà wà níbẹ̀ inú mi ò dùn sí because ohun tí àti ìsọdélẹ̀ wọ́n ti gbé sí gbogbo ayé tó bá gbé wọ́n náà wọ́n mo sì lè bá sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí so ìyẹn ni ti Karimo tó bá bá mi sọ̀rọ̀ ó lè bá mi sọ̀rọ̀ tó bá bá lọ́ọ̀yà mi sọ̀rọ̀ ó wà free so concerning ti ìyá Mohbad àti ìríra so àìkú àti ìsọ anything because ibi tó wà ó jìnnà síbi tí mo wà so àráyè mi ò tó bí wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ ẹ ṣé gan dáàdì mi thank you very much for that question for that answer and fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbọ́ nǹkan tí dáàdì sọ ìgbà ìlàgàtà ni wípé kò ní í da inú àwọn ò lè dùn kó pe àwọn kí ẹnì kẹta wà ń bẹ̀ not làgàtà team làgàtà kọ́nà ń sọ daddy is talking about pé kí ẹnì kẹta kó má wà níbẹ̀ that is what daddy is saying thank you so very much sir and the question I put because people are saying at the comment section they need English and all that the question I put to daddy was since Mama Mohbad and Karimo has been coming out to say one or two things, has any of them make any move in reaching out to Baba Mohbad in any way? And he has given a very brilliant answer by saying the main issue is they did not have their contacts. Baba did not have Karimo's contacts and Karimo did not have Baba's contact. But Baba is using this opportunity to talk to Karimo in the sense that she should reach out to the legal team or look for a way to reach out to him so he will be able to sort things out. And he believes Karimo is sounding, Karimo is really looking for justice for Mohbad. So, and as for Mama Mohbad, the same thing applied, that Mama did not have his number anymore, so he is not in contention with anybody or taking anyone as enemy. That's just it. Thank you so very much, Daddy. Program, sir. Thank you so much, Mr. Rifa, for that one. Really appreciate you. I will go ahead also to add to what Baba said in answering the question. He made it clear, just for everybody to know, that after the order of the Lord Jesus Christ that he serves, Karimo is not an enemy to him. The same way the Lord Jesus will not throw anybody away from behind him is the same way he is not under rating and he is not underrating anybody, that everybody is welcome
nobody is an enemy to him. Thank you so much. Happy, are you there? Happy, let's have you. Thank you so much, Happy. And before that, ladies and gentlemen, in case you don't have the opportunity to come up, you can type your question in the comment section. Please type your question. If you have any question, just type it in the comment section. We're going to read it out. Thank you so much. Happy, let's have you. Okay. Thank you, sir. Ekale baba, ekoromo eni damu lórúkọ Jésù. Wá láti damu Ọlọ́run ló jẹ́ kó ní bá. Gbogbo ìwọ̀nba tó kù tẹ́ máa dùn nígbésí ayé yín ní fi ìbànújẹ́ lò ní agbára Ọlọ́run ọba. Àwọn tọ́lọ́run wá sọ pé àwọn ṣe tán tó sọ pé àwọn fẹ́ máa da wàhálà sí Ọlọ́run máa da wàhálà sí wọn lágbàdá. Ẹ̀gbọ́n tọ́lọ́run ọba. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti bí 3 days báyìí bí 4 days nísìn ṣẹ́yìn lẹ ṣe ni Ọlọ́run ọba ni. Bíbélì sọ wípé òun ò kí ń gbèsè yín kà kò possible. Ọlọ́run ò lè gbèsè yín kà kò sí bọ́n ṣe lè ṣe tó bọ́n ṣe lè bó tó Ọlọ́run sì máa jẹ́ kí òdodo kó jáde. Òdodo ló ti ń jáde yìí kò nídìí pé ẹ̀ǹkẹ́ má wò lè farayọ Ọlọ́run lọ gbólúgbèjà yín kò sí nǹkan tí ẹ lè ṣe kò sí nǹkan tí ẹ lè Ọlọ́run ọba ó ti dúró fún yín ó ti tó ó ti yẹ kí inú yín máa dùn ṣebí òun náà láàrin wọn ti dàrú tán bẹ̀rẹ̀ sí ní kékeré yìí ṣé wá rí ẹni olórí burúkú tó sọ pé òun fẹ́ ṣe anufásírì ẹni kóun náà mú kan nínú àwọn àbúrò rẹ̀ tàbí ọmọ ṣe bó bímọ kó pa wọn kó wá sọ pé òun fẹ́ ṣe anufásírì tí ò bá jẹ́ pé ó yẹ olórí burúkú olòṣì ọmọ kékeré ọmọ ọdún mélòó tó lóun fẹ́ máa ṣe anufásírì káàkiri èmi ò ní ọ̀pọ̀ tí mo fẹ́ sọ ju wípé kí n fún yín ní àdúrà kí Ọlọ́run ọba kó jọ kó túbọ̀ gbá mi tò yín nínú ní ṣorí burúkú mọ́ lára àwọn ọmọ yín gbogbo tó tara yín jáde Ọlọ́run ọba ò ní jẹ́ kí kankan sọnù mọ́ lórúkọ Jésù. May God will continue to bless you. May God will continue to guide you in Jesus' name. Thank you so much, sir. Thank you so much, Happy. Yes, Happy, thank you so much for that wonderful one. I saw some people who want to ask questions about DNA. It's in the jurisdiction of the court. Baba will not be able to say anything about that for now. And in the comment section, Mr. Muyiwa, I want you to answer this while we allow Baba to rest a little bit. Mr. Muyiwa, someone is asking about Mohbad's phone in the comment section. Please, if you have a question, just tag any of the moderators. Barrister Laide is there, Queen is there. You can tag me also. We'll be able to see the question. Mr. Muyiwa, someone is asking about Mohbad's phone. Over to you, sir. Yeah, thank you so much concerning that question. Yeah, it has been brought to the public domain that there is still an existing phone that is not within the jury, it's not with the police. So the legal team is looking at that directions. So like now, I can't tell what is going on in that regard, but since it has come to the notice of the family and the legal team, so an action is taken in that directions. Thank you. Okay, thank you so much, Mr. Muyiwa, for that wonderful one. Yeti Mama, over to you. Yeti Mama, let's have you. Babeka lesa o. Ẹkú àtẹ̀mọ́ra o. Orin kan lèmi kọ́kọ́ fẹ́ kọ fún yín o. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣé níbi tẹ́ bá dé. A dúpẹ́ o Jésù. Ibi tẹ́ mú wa lọ. Ọlọ́run gan sọ pé ní gbogbo ọ̀rọ̀ ká máa fi ọpẹ́ ká máa fi ìyìn ká máa fi ògo fún òun. Ká dúpẹ́ ibi tó ti mú wa bẹ̀rẹ̀. Ẹ wo ibi tó wá mú wa dé. Ta dẹ̀ ní ìdájú pé ibi dáadáa ló ṣì mú wa lọ. Àdúrà tèmi kàn gbà tí mo bẹ Ọlọ́run fún pé lẹ́yìn eléyìí ẹ tún rí ìpọ́njú mọ́ láyé yín. Ẹ ní mọ ìpọ́njú, ẹ ní mọ ọ̀fọ̀, ẹ ní fọwọ́ gbọ́mọ sí, ẹ ní dààmú. Wàhálà yóò wà ní já sásán. Ṣebí tó àsìkò tó máa rí justice ní fi yín ṣàwátì. Ní fi ẹni ṣàwátì. Lẹ́yìn justice gan ẹ ní dùbúlẹ̀ àìsàn. Ìbànújẹ́ ò ní jẹ́ ti àwọn èèyàn máa yọrí sí rere. Àánú á wá dìde fún yín. Mo wá kí gbogbo àwọn host pátápátá tó ń dìde lọ́tùn lósì. Gbogbo everybody káàkiri orílẹ̀ àgbáyé. Mo kí wọn pé lẹ́yìn justice bá àní fọmọ di. Kò sí ẹni tó máa fi ara wọn di. Ìbànújẹ́ kórìpọ̀ kò ní jẹ́ torí kọ̀ọ̀kan wa o. Àbámọ̀ pa ṣe wá darapọ̀ mọ́jọ́ nìyí kò ní jẹ́ tiwa. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́.
ẹ kú àtẹ̀mọ́ra ọ̀run á dúró tì yín. Thank you. Yes, well, thank you, Yeti Mama, for that one. Thank you, Yeti Mama, for that one. Mr. Muyiwa, if you are there, sir, the question is coming up about Brekete. People want to know the stand of Brekete. What is the position of Brekete in this case? Thank you so much. Mr. Perkins, kindly send your request again. Thank you. Mr. Muyiwa, over to you. The question is not clear when you said, what is the position of Brekete? So, yeah, everybody they are asking that, okay. Everybody know where Brekete stand. So, if there's any specific question that you need clarification on, you should ask. So, that question is generic. Okay, so, sir. I will get the question again once again, then I will pass it to you. Thank you so much, Mr. Muyiwa, for that one. Mr. Vengeance, let's have you, sir. Mr. Vengeance. Thank you very much, Easton. Thank you, the panelists. Thank you, the commenters. Baba Mohbad, God is your strength. Ọlọ́run ni agbára àti ààbò yín. Ṣé rí èèyàn bí 1 million ní yín? Màlẹ́kà ní yín. Gbogbo àwọn tó wá fẹ́ fuck with you, ẹ̀sìn ló máa bá wọn. Gbogbo àwọn tó wá fẹ́ gbàbọ̀dẹ̀ fún yín, ẹ̀sìn ló máa bá wọn, Baba Mohbad. Ṣé rí àwọn kọ́ṣẹ́ tó ń bẹ bí lélẹ́yìí? Bíbélì sọ pé ọmọ aládé yìí wá kò sì rí ohunkóhun mú lọ. Baba Mohbad, àwọn ọmọ aládé àti ọmọ aládé ayé yìí wọ́n ti wá sọ́dọ̀ yìí wọn kò sì rí ohunkóhun mú lọ. Ọpẹ́ lọ́wọ́ yìí yẹ Baba Mohbad. Ó fẹ́ bẹ̀rẹ̀ kọ́ṣẹ́ kan lọ́wọ́ yìí. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tó wà ní ìgbèkùn Fáráò tí Fáráò ní wọn ní lọ ẹjọ́ kí ló ti wà ọ̀tọ́ bí wọ́n. Bẹ́ẹ̀ni, Áńgẹ́lì apanirun ó pa gbogbo wọn run. Nígbà tí Hẹ́rọ́dù ó ń wá Jésù Kristi láti pa nínú ìwé mímọ́, kí ló ṣẹlẹ̀ sí Hẹ́rọ́dù? Joseph kọ́kọ́ gbé sá kúrò ní àkókò náà. Nígbà tí wọ́n gbé sá kúrò, wọ́n bẹ̀rẹ̀ sí ń pa gbogbo ọmọ àkọ́bí gbogbo ọmọ kéékèèké, wọ́n bẹ̀rẹ̀ sí ń pa wọ́n. Wọ́n dẹ̀ mọ̀ pé Jésù Kristi Olúwa Ọlọ́run ti dáàbò bò ó ti ṣètò gbòòdì. Bẹ́ẹ̀ni, Hẹ́rọ́dù ìdí ló wá jẹ́ Hẹ́rọ́dù gbẹ̀yìn kó tó dé Jésù Olúwa padà. Bẹ́ẹ̀ni, nígbà tí Absalomu tó rí igi mọ́lẹ̀ fún Dáfídì, nígbà tó fẹ́ gba ìjọba lọ́wọ́ bàbá ẹ̀ Dáfídì, ẹjọ́ Baba Mohbad, kí ló ṣẹlẹ̀ sí Absalomu? Wọ́n náà ló padà bọ̀. Igi tó ń tó rí mọ́lẹ̀ náà ló padà bí so. Jẹ́ gbogbo àwọn tó dìde sí i. Gbogbo àwọn tó bá dìde sí ní ìdájọ́, a ó dá wọn lẹ́bi. Baba Mohbad, gbogbo ẹni tó bá ń pè ìsàsí, tó ń pè ọ̀fọ̀ léyìn lórí, ọ̀fọ̀ wọn yóò sì pa wọ́n dànù. Baba Mohbad, ẹ̀yin ti di àṣà àti àpàtà Olúwa mú. Kò sí òǹdà kan tí a ṣe sí yín tí yóò ṣe rere. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ti ní àmì Olúwa ní ara yín. Bíbélì sọ pé ẹ má lè fọwọ́ kàn mí nítorí èmi ní àmì Olúwa ní ara mi. Baba Mohbad, àmì Ọlọ́run ó wà ní ara yín. Ẹ kò ní ṣe fọwọ́ kàn fún àwọn ọ̀tá yín. Àwọn Ọlọ́run ó wà lára yín. Ọlọ́run ti sọ yín jẹ yín lójú rẹ̀. Kò sí ẹnikẹ́ni tó lè dojú jẹ ẹ̀kọ́ yín. Wọ́n á gbé ni. Baba Mohbad, ògo Ọlọ́run yóò kú yọ lára yín Baba Mohbad. Ọlọ́run kò ní fi náà Baba Mohbad. Omi jẹ yín yóò di iná fún àwọn ọ̀tá yín. Baba Mohbad, ẹ ò ní sọkún mọ́ lórúkọ Jésù. Baba Mohbad, ẹ ò ní sọ́fọ̀ mọ́ lórúkọ Jésù. Baba Mohbad, Bíbélì sọ pé nígbà tí a bá ń dá ìkọlọ sí òní padà, ó ní àwọn ó sì dẹ̀bi ẹjọ́ lánàá. Baba Mohbad, ìkọlọ yìí òun yóò dá padà. Baba Mohbad, Ọlọ́run yóò fi ọ̀pọ̀ rẹ́pò lórúkọ Jésù. Baba Mohbad, àwọn yóò fi ìdókòwò àti agbára láti jáwé ẹ̀jẹ̀ ìlórúkọ Jésù. Bíbélì sọ pé oyè jẹ́wọ́ kì í ṣe ti ara bí kò ṣe ọwọ́ Ọlọ́run. Àwọn Ọlọ́run yóò jà fún yín. Ẹgbẹ́ Ọlọ́run yóò jà fún yín. Ìbọn Ọlọ́run yóò jà fún yín. Ẹ ò ní bí ẹni ẹ̀tẹ́ tó fẹ́nikẹ́ni tó lu agbára lé lórí. Àwọn yóò lu agbára lé lórí. Baba Mohbad, gbogbo ẹnikẹ́ni tó lọ fún àlẹ́ yín lórí. Àwọn yóò lọ fún àlẹ́ wọn lórí. Gbogbo tí wọ́n bá dáwọ́ dé yóò sì lọ ìṣẹ̀lẹ̀. Ẹnikẹ́ni tó lọ omi jẹ́ yín láti jẹ́ níyà. Àwọn yóò jà
serve. We are with you, and God is with you. Thank you. Thank you. Thank you so much, Mr. Vengeance, for that wonderful one. We appreciate you for that one. Ladies and gentlemen, don't also forget that on the September 11, 2024, which is going to be the next Corona Inquest Day, there's going to be a protest right in front of the court. Please, if you are available, you can also join. Thank you so much. Mommy Rich Grace, over to you. Let's have you, Mommy Rich Grace. Thank you. Olukumi. Nice seeing you. Working Gogo panelists. Actually, Mr. Muyiwa let me just come around and say hello to you, sir. The Lord is your strength. No questions too much. Why? Because we know which question is for the public. Definitely. We want to talk about the DNA is in the jurisdiction of the court. And I've heard you when you answered and said, anybody that wants to talk to you, sir, but what is important, come legal team. So, Mr. Muyiwa, when we look at how it went, it was your mother that said, go on this journey. Tí ìyá bá pàṣẹ fọ́mọ, torí tọ́mọ bá ní ìyá rẹ̀, tí ìyá bá ti pàṣẹ fọ́mọ, táṣẹ ìyá bá ti dúró, ọmọ ò lè kọsẹ̀. Lórúkọ Jésù, gbogbo ẹni tó ti inú obìnrin jáde, gbogbo ẹni tó jẹ́ wípé fún tí ó fi ọyàn fún ọmọ, tó wá jókòó tì yín, Mr. Muyiwa, tó sọ wípé sẹ́ lórí ọ̀rọ̀ ìdájọ́ yìí pé ìdálẹ́bi lẹ máa lórí ìdájọ́ rere tá à ń wá wípé ìdálẹ́bi la máa gbà. Ṣé rí bó ṣe rí fún ìjòyè tó wà ní Samaria tó jẹ́ pé ìṣe ni wọ́n fi ṣe àtẹ̀gùn nígbà tí ire Samaria dé. Lórúkọ Jésù, gbogbo àwọn tó sọ wípé àlàáfíà tó yẹ kẹ́ ẹ gbà lẹ́yìn iṣẹ́ tẹ́ ẹ ṣe, Mr. Muyiwa, lórúkọ Jésù, gbogbo wọn pápátá Ọlọ́run á fi wọn palẹ̀ wọn mọ́. Lórúkọ Jésù, á palẹ̀ wọn mọ́. I am praying specially for you, Mr. Muyiwa. Everyone, every tongue. The Bible says, associate yourself with you people. It says, you shall be scattered asunder. It says, take counsel, it shall not hold. Speak the word, it shall not come to pass. Every effort that you have made, and people are saying, they are rubbishing you. They are saying everything. Like it happened to that man at Samaria, that he became a step, they trampled upon him when the good of Samaria came. When the good of this justice will come, all of your haters, they will become a stepping stone for your greatness in the name of Jesus. They will become a stepping stone, a ladder for which you will go to your greater heights in the name of Jesus. Àdàbí tí o bá ti jẹ́ pé inú obìnrin rọ́bà, àdàbí tí o bá ti jẹ́ pé àyà obìnrin ni wọ́n ti mú, àdàbí tí o bá ti jẹ́ wípé ẹ̀yin lẹ fẹ́ wá sí justice fúnra yìí tí kì í ṣe pé ìyá yín ló sọ pé máa lọ sínú ìrìn àjò. Lórúkọ Jésù, ọ̀rọ̀ á fi wọ́n palẹ̀ mọ́, á fi wọ́n palẹ̀ mọ́ in the name of Jesus. That you are supporting your uncle, they are saying they are getting angry. Lórúkọ Jésù, látòní lọ wọn ní ayọ̀ in the name of Jesus. Lórúkọ Jésù, wọn ní ayọ̀, ọ̀run lórí wọn á ṣe. Lórúkọ Jésù, ilẹ̀ tó jẹ́ àbùdá wọn á ní wọn lára in the name of Jesus. Tó bá ti jẹ́ pé ilẹ̀ làbùdá wọn, látòní lọ ilẹ̀ á máa ní wọn lára in the name of Jesus. And in that land where you are in, you will become the king. Gbogbo kọtẹ́ ti pàdánù ẹ̀. It will come back to you in million folds in the name of Jesus. Ọlọ́run tó ń daṣọ lónìí, á daṣọ lóyún lórúkọ Jésù. Gbogbo ìgbìyànjú dẹ̀ ti gbà. Àwọn aláwọ̀ funfun, aláwọ̀ dúdú wá sọ fún yín in your generation in the name of Jesus. I pray for you, Mr. Joseph Aloba. Ẹ ti fi ẹkún fúnrúgbìn. Bíbélì nígbà ẹnìkan lọ, ó ní ó gbé irúgbìn lọ́wọ́ pẹ̀lú omijé ní ojú ẹ̀, ó ní dájúdájú yóò fi ayọ̀ ká. Ṣé rí ìdáhùn tẹ́ fi pa gbogbo ọ̀tá lẹ́nu mọ́ lónìí? Látòní lọ lórí ayé yín, iṣẹ́ ọ̀tá ó pè lórúkọ Jésù. Nítorí gbogbo ọ̀tá ń gbọ́ nígbà tẹ́ ẹ̀ sílé, wọ́n ti gbé lágbájá. Àwọn tó dẹ̀ sọ wípé ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ yìí ní bó ṣe yẹ, wọ́n wá jẹ ní ẹgàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn. Lórúkọ Jésù, aṣọ yìí, aṣọ ẹ̀yẹ lára yín látòní lọ, ọ̀run wù wọ́n fún yín in the name of Jesus. Mo sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó bá sọ wípé ẹ̀ ní rí ìdájọ́ ìgbà lórí ọmọ yín tó jẹ́ ipò lọ lórúkọ Jésù. Àwọn bí ọba yẹn ṣe mọ̀ wípé Jẹ́ríkò nígbà tí wọ́n wo olùlẹ̀ tán jẹ́ Joshua ní ẹni tó bá ti gbé odi yẹn dìde mọ́, ó ní kó bẹ̀rẹ̀ pẹ̀lú àkọ́bí ẹ̀, ó ní kó parí ẹ̀ pẹ̀lú àbígbẹ̀ yẹn bó ṣe rí nìyẹn o. 600 years ago ọba kan dẹ̀ dìde ó lọ gbé lórúkọ Jésù. Gbogbo ẹni tó bá ti sọ wípé lórí ọ̀rọ̀
rí ìdájọ́ òdodo á bẹ̀rẹ̀ pẹ̀lú àkọ́bí wá parí ẹ̀tọ́ lábùtẹ̀ wọn ìdánimọ̀jọ́ gbogbo ẹni tó wà ní comment section tó jẹ́ pé nínú òdodo náà ti ń bá wa rìnrìn àjò àwọn tó ń náwó lábẹ́lẹ̀ àwọn tó fi òògùn àwọn tó sunkún gbogbo àwọn tó ń gbà àwẹ̀ gbogbo àwọn tó ní òdodo lórúkọ Jésù. When the good of Nigeria come, when this justice come, you will not be found wanting in the name of Jesus. Your life will not be lost in the name of Jesus. It shall be well with you. Thank you. I carry you in the name and I throw you in the pool of the blood of Jesus. Nothing shall happen to you in the mighty name of Jesus. You will walk victoriously. Lójú ọ̀tá wàá máa rìn wàá máa yan ni. Bọ́pọ̀ lọ ṣe ń yan lójú alẹ́kùn sí tẹ́lẹ̀kùn sí òbí rẹ̀ ṣe kọ̀kọ̀. Mo gbàdúrà fún olórin náà lórúkọ náà Jésù gbogbo akitiyan ẹkún gbogbo ìrìnkè dídò. Ajá sáyọ̀ sí gbogbo yín lórúkọ Jésù. Ìtì sọ̀kò ní yípadà. In Jesus' mighty name I pray. Amen. Thank you so much, Mommy Rich Grace, for that one. We really appreciate you. Thank you for everything you're doing for Justice for Mohbad. Team Lagata, over to you. Team Lagata. Mr. Perkins, kindly send your request again, please. Team Lagata, over to you. Me to the comment section. Let somebody else come up. Thank you. Moki Gugoleo, Moki afternoon hour, I'm by currently. Daddy Mohbad, Moki Nzile, Shawapa, Aku Gugu Akitiyon, Real Justice for Mohbad. Ibere ni mo fẹ́ béèrè mi mọ̀ bí Arifa gbanú mi sọ̀rọ̀ ni òun lẹ ti dáhùn yẹn and gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ yín mo mọ̀ pé onígbàgbọ́ òdodo ni bí ti ẹ̀ mọ answer tẹ́ máa give but mo ná idea answer tẹ́ máa give torí irú èèyàn tẹ́ jẹ́ fún àwọn tó bá ní àròjinlẹ̀ tó dẹ̀ máa read between the lines. For those who can read between the lines and that understand who you are. The fact that as a Christian we have said that you lota, you know, that is who you are, you know. Àwọn tó wà pẹ̀lú wa nínú justice náà tó jẹ́ pé ìwà burúkú tó ń wù ń bú èèyàn expose it to dragging and ìfẹ́ kóra yín jọ láti fẹ́ ṣe 1 year anniversary tí ẹni ẹ fẹ́ ṣe sọnù. À ń ṣe peaceful protest demonstration tá à ń lọ fẹ̀dùn wa hàn fún ìjọba pé a fẹ́ justice for Mohbad. Kò sí kankan ní tó jáde bọ̀ ibi tó ti máa mọtí tó ti máa kọrin ní ẹ wá fẹ́ ṣe ní ọ̀rọ̀ owó dé nínú justice for Mohbad yìí. Ìkọ̀kọ̀ tèmi mọ̀ ni pé nínú justice for Mohbad yìí I want to beg and urge every single fighters of justice for Mohbad tó ń jà tọkàntọkàn pẹ̀lú inú kan. Let us be patient. Let us be calm with one another, even with your enemies. Try and be calm with them. It is very important because no matter what, tí àwọn èèyàn bá ṣe láyé yìí lórí justice for Mohbad yìí, a máa rí justice yìí. Kò sí bó ṣe fẹ́ ṣe. Justice for Mohbad tó ṣẹlẹ̀ yìí, case study ní the whole world. Tí ẹ pé gbogbo èèyàn máa kọ́ ẹ̀kọ́ láti ara ẹ̀. Ìdílé alọ́ba tí wọn ò jẹ́ nǹkan kan Ọlọ́run ti lásìkò yìí tó bó ṣe máa ṣe nìyẹn tọ́lọ́ bá lẹ́nu òun dé kò sẹ́ni tó lè béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe dé táìmù wo ló dé kí ló tó ṣe pẹ́ dé kò sí. So I'm going to employ every justice fighters tó ń jà fún justice for Mohbad. Let us be so calm and remain focused. Ó wà very important. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbogbo wa ẹ jẹ́ kí a fi àsìkò yìí kí a fi ní ká calm down pẹ̀lú ara wa. Ó wà very important and Ọlọ́run á fún wa ní justice yìí Ọlọ́run á fún wa rí. Thank you so much the Ishtalk Mr. Muyiwa. Thank you. Thank you. Thanks. Yeah. Yes, sir. Okay. Gbogbo yín sir. Yes, sir. Yes, sir. Mo nínú ọ̀rọ̀ tí Lagata sọ wọ́n sọ tán sí mo really appreciate wọn but mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé lọ́wọ́ tí mo wà yìí o mo fi tinútinú dáríjì Kàrímọ́ because òun náà ti wá justice àwọn tó bá dẹ̀ wá justice yẹn ọmọ mi náà jẹ́ ó ti wà nìkan náà ọmọ mi náà yẹn so wọ́n fi tọkàntọkàn ó fi dáríjì nígbà tó náà ti mọ òtítọ́ sí òun náà dẹ̀ fẹ́ justice Ọlọ́run máa fún un ní okun àti agbára gbogbo ohun tó dàbí pé bóyá ó jẹ́ negative tó tẹnu mi jáde sí ẹ̀mí mímọ́ ti parẹ́ Ọlọ́run ti dáríjì tí o bó ṣe jẹ́ nìyí tí o ní ìní anybody sínú bá ṣe fẹ́ rí justice kó
gangan ló kàn mí ìwádìí ẹni tó wá dúró nídùú pé ká má rí justice ìyẹn gangan ìyẹn ni àṣẹ ọ̀run tó fẹ́ mú o tí gbogbo ẹbí ẹ̀ fẹ́ dẹ́tẹ̀ o ṣùgbọ́n tó bá wá justice ọmọ mi ni o so Lagata we really appreciate you sir so ẹ jọ ẹ pè mí lọ́la. Okay, that's bad. All right, sir. All right. Okay, thank you so much, Lagata, for that one. Aduke Okin, over to you. Aduke Okin, over to you. Ẹ káalẹ́ sà Daddy Mohbad pẹ̀lú ògo Ọlọ́run àní rírú ẹ̀mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run wọn ní bọ́ bàtà òfòsẹ́nu ọ̀nà lè wà mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ níbẹ̀rẹ̀ program yẹn ní tá bá ní question tó rú wa lójú tá fẹ́ béèrè so èmi ní question kan tó rú mi lójú tí mo fẹ́ béèrè question mi tí mo fẹ́ béèrè ni wípé ẹ jọ̀ọ́ ṣé ẹ ṣàkíyèsí theories tó wà nínú ilé Mohbad tí Kàrímọ́ actually Kàrímọ́ wá síta ó point question yẹn sí Wùmí pé Wùmí kí ló ṣe series inú ilé Mohbad yẹn stair ìkíní tá máa ń dìmú tó bá ń gun téèyàn máa ń dìmú tó bá ń gun stairs yẹn kíní irin sliver yẹn ó point ẹ̀ síta ó ní kí ló ṣe series tó wà nínú ilé Mohbad a dẹ̀ mọ̀ pé Wùmí wà nínú ilé yẹn tòótọ́ ẹjọ́ nígbà tẹ́ lọ sínú ilé yẹn ṣé ẹ ṣàkíyèsí kíní series yẹn àbí Kàrímọ́ parọ́ ni. That is just my question. Thank you so much. Thank you. That is my question. Baba. Hello, sir. Hello, sir. Baba. Yes, sir. Ẹ jẹ́ kí Mr. Muyiwa down. Mr. Muyiwa, go ahead, sir. Thank you. What's her name? Is it Perry? Aduke Okin. Wicked lady, very wicked lady. You are not wicked. Yeah, thank you so much. Please, the answer to that question, please let us tarry with it. Because of what is coming up on September. Please, don't let Baba say anything as regards to that answer. I'm begging you. Thank you so much. All right, there she go. That is my question. Yeah. Okay, Juices, over to you. Juices, are you there? Juices, over to you. Thank you, Juices. Thank you very much. Baba, it is well with you in Jesus' name. Ọlọ́run ọba mo máa tó méje tó bá yín nù kúrò wá jẹ́ kó gbẹ lórúkọ Jésù ẹ̀ẹ́dẹ̀ nírú rẹ̀ mọ̀. Because the Bible says the Egyptian you see today, you will see them no more. Yóò ní kọjú sí mọ́ ní orúkọ Jésù. Mr. Muyiwa, what I want to say, I don't mind. I will want as a mo fẹ́ bẹ̀bẹ̀ ní pé kò necessary tẹ̀ down sí ẹ lè lọ rò ó. So that's I'm not for anything. Because mo rí, and this is concerning this the 1 year anniversary tí wọ́n fẹ́ ṣe yìí. Ìwé tèmi fi ń rí èmi o gẹ́gẹ́ bí ọmọdé tèmi. If we want to create awareness, if we are still on the case and we still want justice. Nǹkan tèmi fi ń rí ni kì í ṣe pé bí any other thing ẹ mọ̀ pé bàtà tó bá máa ṣe é sìn wọ́n á polówó ẹ̀ á lọ fara gbogbo àwọn èèyàn máa gbọ́ bí different states ṣe dìde nígbà yẹn. Because some people they are not aware that this case is still ongoing. So we call it as opportunity, as a kind of opportunity to create more awareness that we are still on this justice, so that see real justice in you. Because mo rò nìyẹn ní tọmọdé tèmi o. Okay, Mr. Muyiwa, over to you, sir. Yeah, thank you so much. Thank you so much for that question. My answer to that is that as at now, one, Mohbad is not buried yet, so there's no cost for such a celebration. In the whole world, in Nigeria, you do anniversary on a body that has been buried. Mohbad has not been buried. If they want to create awareness on September 11, there are people who are planning a peaceful protest, a peaceful demonstration. They can join hands with those people. Instead of them singing, dancing, we are not yet there. So that is not awareness.
That is not awareness. The awareness is for the government to do the right thing. It is not by singing. It's not by bringing people. It's not by bringing musicians to come and sing, to come and commercialize that. We are not there yet. When Mohbad is buried, fine, things can be done properly. But as at now, we are looking for justice. Thank you. Now we are looking for. Thank you so much, Mr. Muyiwa, for that wonderful one. Ladies and gentlemen, our questions very, very brief. Our submission or contribution very, very brief. Mr. Westo Adekunle Adejumo, over to you. Thank you so much. Good evening, everyone. Thank you, Mr. Ish. Well done, great job. I greet everyone. Me, Moboya Yoruba got here. Moki Bukule, Moki everybody. Only I say I bow on Sinibeni, I bow on Dasi. Mr. Muyiwa, thank you for the support. Thank you for standing by, Baba. May God stand by you too. Baba, Moki, as usual. Personally, you are an inspiration to me, and